káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹgbẹ́ lásìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ìròyìn káyé gbọ́ ni mo mú wá títí gbọ́yìn láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbọ́ púpọ̀ tó wà nínú ìròyìn yìí. Wọ́n ṣekú pa àwọn mẹ́rin níbi ìjàmbá àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Delta. Àwọn ọlọ́pàá ti ń wá ọlọ́kadà kan ẹni ọdún márùndínlógójì ní ìpínlẹ̀ Èkìtì. Àjọ LASTMA ti dóòlà àwọn èèyàn méjì nínú ọkọ̀ bọ́ọ̀sì kan tó rọ́ọ̀lù kọ̀ǹténà. Ọwọ́ ti tẹ ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Títẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́wọ́ fún ìpolówó ọjà. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ṣekú pa àwọn mẹ́rin níbi ìjà àwọn ẹgbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Delta. Ènìyàn mẹ́rin ti pàdánù ẹ̀mí wọn níbi ìjà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní ìjọba ìbílẹ̀ Ughelli North ní ìpínlẹ̀ Delta. Ìjà tó wáyé láàrin wọn yìí ló mú ẹ̀mí ènìyàn méjì lọ ní agbègbè Òkòbè, tí àwọn méjì mìíràn tún pàdánù ẹ̀mí wọn ní agbègbè Ìwékò àti ibùdókọ̀ Ọgọ́. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Edafe Bright fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àwọn ọlọ́pàá ti wá ọlọ́kadà kan ẹni ọdún márùndínlógójì ní ìpínlẹ̀ Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó rọ̀ mọ́ sísọnù ọlọ́kadà kan ẹni ọdún márùndínlógójì Zainu Ndage ní ìpínlẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Sunday Abutu ní Ndage ló ń gbé ní Òkè Bọ́là ní ìpínlẹ̀ Adó Èkìtì, tí wọ́n sì ti ń wá láti ọjọ́ 21 oṣù keje ọdún yìí. Abutu ní Ndage ló kúrò nílé pẹ̀lú ọ̀kadà bàjáàdì rẹ̀ pupa tí wọn kò sì mọ ibi tí ó lọ. Ó wá ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìrìnsí rẹ̀, tí ó sì rọ àwọn ènìyàn láti ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí wọn. Àjọ LASTMA ti dóòlà àwọn èèyàn méjì nínú ọkọ̀ bọ́ọ̀sì kan tó rọ́ọ̀lù kọ̀ǹténà. Àwọn méjì ni wọ́n dóòlà láti ọwọ́ àjọ Lagos State Traffic Management Authority LASTMA bí ọkọ̀ bọ́ọ̀sì kan tí ó kó ewébẹ̀ ṣe lọ rọ́ọ̀lù ọkọ̀ kọ̀ǹténà kan ní agbègbè Ọjọ́ta. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ sọ pé ọkọ̀ náà tó ń bọ̀ láti Mile 12 ló lọ rọ́ọ̀lù kọ̀ǹténà ọ̀hún ní ojú ẹlẹ́gba. Ó ní ó lè jẹ́ nítorí àtúnṣe tó ń lọ lọ́wọ́ ló fa ìjàmbá náà. Ìròyìn tó jáde láti ọ̀dọ̀ adarí tó ń rí sí ètò ìròyìn fún àjọ LASTMA Adébáyọ̀ Taofik sọ pé alámòójútó àgbà ọ̀gbẹ́ni Ọlálékan Bákàrè Òkì ló léwájú àwọn tó lọ síbi ìjàmbá náà, tí wọ́n ti dóòlà àwọn méjì, ọkùnrin kan àti obìnrin kan. Ọwọ́ ti tẹ ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ní àwọn ti mú ẹnìkan Fatai Mọ́gàjí fún ẹ̀sùn pé ó gún ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ Ọpẹ́yẹmí Ṣóyínká pa ní agbègbè Ládégbóyè ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Àfúrásì náà ní ọwọ́ tẹ̀ ní ilé ìgbafẹ́ kan lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta tí ó ti sá lọ. Ìròyìn tó jáde ní Fatai ló gbẹ̀mí ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí tó sì yí mọ́ inú aṣọ kí ó tó jù ú sí ilé ìdáná rẹ̀ nígbà tí ó sá lọ. Nínú ọ̀rọ̀ kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá sọ lórí ìtàkùn ayélujára, ACP Olúmúyìwá Adéjọbí ní kí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Benjamin Hundeyin tí wọ́n fìdí mímú tí wọ́n mú àfúrásì náà múlẹ̀. Oníjù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún títì ní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Ìròyìn Jígí Alára.
ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.